babaláwo làmọ̀ tó lọ́pẹ̀lẹ́ àdúpẹ́ ṣe o ẹ̀yin olólùfẹ́ àwa lókè lókè o lẹ̀ ó máa lọ. Tó mo kí yín nílé, mo kí yín lájò, mo kí yín ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ mi ò yí padà, Omidan Mítádé lórúkọ mi. Èmi lọmọ wọn ní Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí, Ìjẹ̀ṣà orídìí ìṣáná, ìlélẹ̀rú ọmọ wa ti múná roko. Èmi lọmọ wa ọmọ bòkun, ọmọ ògìdìgbé, agbógun gbòòrò, adìpọ̀npọ̀n lójú ológun. Èmi lọmọ arógun iyọ̀ ṣẹ̀ṣẹ̀. Mo kí yín káàbọ̀ sórí ètò wa, ètò yín àṣà tèmi tìrẹ, níbi tí a ti kẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ nípa àṣà wa, ìṣe wa, ìhùwàsí wa, ọ̀rọ̀ wa, ìtàn ilẹ̀ wa. Ká má ṣe gbàgbé pé Yorùbá dùn lédè, Yorùbá dùn láṣà, òun ni mọ̀ọ́mọ̀ ni. Lónìí ibo ni mo ti wọkọ̀ lọ? Ẹ̀yin Ọ̀ṣun, mo kí yín o, ǹlẹ́ ń bẹ̀ yẹn o. Mo kàn wọkọ̀ wá sí ìlú Ìjẹ̀ṣà, ìlú mi. Àmọ́ ibo tí mo wá lọ ní ìlú Ìjẹ̀ṣà, mo lọ sí Erin Ijesha, ní tí ìbejì ẹ̀ ń ṣe Ẹ̀rìn Òkè lọ́nà Àkúrẹ́, lọ́nà Ẹ̀rìn fún alààyè lọ́run, l'Ọ̀ṣun State, ìpínlẹ̀ ọmọlúàbí, ìpínlẹ̀ Ọ̀ṣun. Ibẹ̀ ni mo wọkọ̀ lọ. Kí ló wá tẹ̀ wá ṣe kàyéfì nílùú ọ̀hún tí mo ṣe wá mú wá fún yín lónìí? Ọ̀rọ̀ nípa Olumirin Waterfall. Gbogbo èèyàn ló mọ̀ ń pọ̀ Olumirin Waterfall. Waterfall tó jẹ́ wípé ìpele 7 ló ní. Bẹ́ẹ̀rẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ pọ̀ sí ńbẹ̀ lómi ọ̀hún náà ṣe máa yà sí. Àwọn márùndín yìí ni Waterfall yìí. Kí ló tẹ̀ ń jó Olumirin? Àwọn wo ló tẹ̀dó ọbẹ̀? Àwọn wo ló tẹ̀ jẹ́ ká mọ̀ pé odò kan bẹ́ẹ̀ ń bẹ̀, Waterfall kan bẹ́ẹ̀ ń bẹ̀? Màá máa yọ̀nà náà gbogbo ẹ̀ fún ẹ̀jẹ̀ ìdílé ajé náà mọ̀ ń bọ̀. Padà láti ilé ajé. A sọ̀rọ̀ nípa Olumirin Waterfall lẹ́rìn Ìjẹ̀ṣà. Báwo tiẹ̀ la ṣe mọ̀ nípa Olumirin Waterfall tó wá di gbajúgbajà tí gbogbo ènìyàn ń lọ fún ìrìn àjò afẹ́ lónìí? Lọ́dún náà ní ọdún 1140 AD ní àwọn àpájọpọ̀ ọdẹ ó kúrò nílé Ifẹ̀, wọ́n fẹ́ tẹ̀dó. Wọ́n rin ìrìn àjò tí a pè ní ìrìn àjò 17 ọjọ́, 17 days. Inú ìrìn àjò yìí láti wá orúkọ Ẹ̀rìn jáde. Ẹni tó sì ṣe olórí àwọn ọlọ́dẹ yìí ní gbajúgbajà obìnrin takuntakun, obìnrin yìí, obìnrin ẹ̀yẹ tí à ń pè ní Yèyé Àkàlà. Nígbà tó máa fi dé Ẹ̀rìn Ìjẹ̀ṣà yìí tó tẹ̀dó síbẹ̀ ní Yèyé Àkàlà rí pé kí rèé, Olúwa mi rèé, Olódùmarè mi rèé, Ọlọ́run mi rèé. Ibẹ̀ ni Olumirin ti jáde, nítorí pé ọ̀rọ̀ yìí ó ṣe àwọn amárìndì fún. Báwo ni omi ṣe máa jáde láti inú kòkò? Á dẹ̀ dé ìpele 7, á sì máa yá. Ewu tó ṣe àwọn amárìndì nípa omi yìí ni pé bẹ́ẹ̀ bá pé 2, bó ṣe a máa jáde nìyẹn. Àmọ́ bẹ́ẹ̀ bá ṣe pọ̀ sí inú omi yìí ṣe máa ń dùn sí, bó ṣe a máa tú sí, á máa tú jáde. Bẹ́ẹ̀ bá ṣe ń pariwo sí lábẹ́ omi yìí lómi yìí ṣe máa ń tú sí, ló ṣe máa ń jáde sí. Tẹ́ bá dákẹ́ rọ́rọ́ ń bẹ̀, omi náà dákẹ́ rọ́rọ́, á kàn máa jáde díẹ̀ díẹ̀. Àmọ́ bí inú yín bá ṣe ń dùn sí, á máa tú jáde, á máa tú yàyà. Olumirin Waterfall ó wà lẹ́yìn Ìjẹ̀ṣà tí ìbejì rẹ̀ sì ń jẹ́ Ẹ̀rìn Òkè nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀rìn Ìjẹ̀ṣà Waterfall 7 step yìí ó ti wá di ìrìn àjò tí gbogbo èèyàn ń lọ láti lọ wò ó. A ti kà mọ́ ìrìn àjò afẹ́ nípa àwọn amárìndì ohun tó Olódùmarè dá sílẹ̀ adúláwọ̀. Ìwọ tó bá fẹ́ mọ̀ kúlẹ̀kúlẹ̀ nípa Ẹ̀rìn Ìjẹ̀ṣà yìí, tó bá tẹ̀ fẹ́ mọ̀ pé kí ló tẹ̀ ń jẹ́ Ẹ̀rìn Ìjẹ̀ṣà Waterfall yìí, wọ́n ní 7 step ni. Ẹ tẹ̀lé mi ká lọ sí Ẹ̀rìn Ìjẹ̀ṣà níbi tó ti wá lọ gbádùn
tó ti ṣararidi, tó ti jóúnjẹ ìgbẹ́, tó ti jẹran ìgbẹ́, tó jóúnjẹ ìgbẹ́, tó jóúnjẹ oko, tó papọ̀ mọ́ àwọn ará abúlé tí wọ́n yóò gbádùn atẹ́gùn tútù, atẹ́gùn àlàáfíà, atẹ́gùn ìdùnnú, atẹ́gùn ayọ̀ yóò sì máa fẹ́ sí ọ tí wọ́n kàn á mọ̀ pé hey, mo wọ Erin Ijesha. Tẹ̀lé mi ká lọ sí Erin Ijesha Waterfall nílùú Ìjẹ̀ṣà, Erin Ijesha nípínlẹ̀ Ọ̀ṣun, ilẹ̀ Nàìjíríà, níbi tí àwọn amárìdí Olódùmarè tó ti ń ṣẹlẹ̀. Ètò yìí ni mo fẹ́ fi àgàdá ètò wọ̀ sí lónìí. Mo wá fẹ́ sọ fún yín pé láyọ̀ àti ìdùnnú tí a fi ń ríra wa láti tún máa ríra wa ní ọjọ́ mẹ́jọ. Náà mo sọ fún yín pé èmi ni tí ń tòótọ́. Ẹ má ṣe gbàgbé bẹ́ẹ̀ pé Yorùbá dùn lédè, Yorùbá dùn láṣà, òyìn mọ̀mọ́ ni. Tọ́jú ọmọlúwàbí rẹ nítorí pé kí ni ìwà ní gbé ni ṣubú, ìwà ní gbé ni gíga. Lọ́jọ́ mẹ́jọ a ó ti fayọ̀ àti àlàáfíà ríra wa. Èmi Olumirin Waterfall ọmọ Ìjẹ̀ṣà òṣèré onídòbí sọ fún yín pé ire o, ó dìgbà.